A kí wa káàbọ̀ sí ẹ̀kọ́ bíbélì ti ọ̀sẹ̀ yìí láti dásìsì wa ayé wa Anglican Communion lábẹ́ ìdarí bàbá wa the right reverend Dr. Michael Adébáyọ̀ Olúwaróbí. Ẹ jẹ́ ká gbàdúrà. Ọlọ́run ṣàlàgbé yíga lówùúrọ̀ yìí pé ẹ tún fún wa ní oore ọ̀fẹ́ láti gbọ́ ọ̀rọ̀ rẹ. Ẹ ó sì kọ́ wa lónìí èyí tí ó fún wa ní iyè ká lè jogún ìyè àìnípẹ̀kun nínú ọmọ rẹ torí Jésù Kristi Olúwa wa. Lẹ́ẹ̀kan sí a kí wa káàbọ̀ sí ẹ̀kọ́ bíbélì wa ti ọ̀sẹ̀ yìí. Màmá wa bá wa ṣàfihàn ara yín fún àwọn aráalé. Orúkọ tèmi ni Alice Ọmọ́wùnmí Táíwò láti ìjọ Jòhánù Mímọ́ Ajílété. Ṣé ìyá wa bá wa ṣàfihàn ara yín fún àwọn aráalé. Orúkọ tèmi ni Esther Ojúọlá láti ìjọ Jòhánù Mímọ́ Ajílété. Ṣé orúkọ tèmi ni àlùfáà Oríyọmí Ọ̀ṣọ́. Lónìí tí ṣe ọjọ́ ìsinmi kẹrìnlá lẹ́yìn mẹ́ta lọ́kan, àkórí ọ̀rọ̀ wa ni eré ìje kìrìsìtẹ́nì. Eré ìje kìrìsìtẹ́nì, ẹ̀ka àkórí sì ni ìdíwọ́ nínú eré ìje. Ìdíwọ́ nínú eré ìje bí a ti ń wo apá kẹrin rẹ̀. Orí ọ̀rọ̀ wa ni àwọn ìpèníjà nípa ti ara. Àwọn ìpèníjà nípa ti ara. Bí kíkà wa ní ìwé Kọ́ríńtì kejì orí kejìlá ẹsẹ̀ ìkẹfà sí ẹsẹ̀ ìkẹwàá. Kọ́ríńtì kejì orí ìkejìlá ẹsẹ̀ ìkẹfà sí ẹsẹ̀ ìkẹwàá. Màmá wa bá wa gbé yẹ̀wò. Nítorí pé bí èmi tilẹ̀ ń fẹ́ máa ṣògo, èmi kì yóò jẹ́ aṣiwèrè, nítorí pé èmi ò sọ òtítọ́, ṣùgbọ́n mo kọ̀ kí ẹnikẹ́ni kí ó má bàa fi mí pè ju ohun tí ó rí tí èmi jẹ́ lọ, tàbí ju èyí tí ó gbọ́ lẹ́nu mi, àti nítorí ọ̀pọ̀lọpọ̀ ìṣípayá, kí èmi kí ó má bàa gbé ara mi ga rékọjá. A sì ti fi ègún kan sí mi lára, ìránṣẹ́ Sátánì, láti pọ́n mi lójú, kí èmi kí ó má bàa gbéraga rékọjá. Nítorí nǹkan yìí ni mo ṣe bẹ Olúwa nígbà mẹ́ta pé kí ó lé e kúrò lára mi. Òun sì wí fún mi pé, oore ọ̀fẹ́ mi tó fún ọ, nítorí pé aṣọ agbára mi di pípé nínú àìlera. Nítorí náà, tayọ̀tayọ̀ ni èmi ò kúkú máa ṣògo nínú àìlera mi, kí agbára Kristi kí ó lè máa gbé inú mi. Nítorí náà, èmi ní inú dídùn nínú àìlera gbogbo, nínú ẹ̀gàn gbogbo, nínú àìní gbogbo, nínú inúnibíni gbogbo, nínú wàhálà gbogbo nítorí Kristi. Nítorí nígbà tí mo bá jẹ́ aláìlera, nígbà náà ni mo di alágbára. Ṣé ìyá wa àti gbọ́ bí wọ́n ti kà fún wa ọ̀rọ̀ ìyànjú Pọ́ọ̀lù nípa ti oore ọ̀fẹ́ tí a ní nínú Kristi láàárín ọ̀pọ̀lọpọ̀ ìpèníjà àti àwọn ìdojúkọ. Ó jẹ́ ká mọ̀ pé bó tilẹ̀ jẹ́ pé àwọn ìpèníjà ọ̀kan ní ti ara tàbí àwọn mìíràn tàbí tí a ti ẹ̀rí bí ìdíwọ́, ṣùgbọ́n Kristi jẹ́ ká mọ̀ pé oore ọ̀fẹ́ òun tó fún wa nínú ohunkóhun tí a lè máa là kọjá tàbí tí a lè máa dojúkọ. Mo gbàdúrà pé oore ọ̀fẹ́ Ọlọ́run á tó fún wa lórúkọ Jésù. Èròǹgbà wa ni láti jẹ́ kí a ní òye pé àwọn àkókò ìpèníjà yóò máa wà nínú ìgbésí ayé wa gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì. Èròǹgbà kejì, láti ràn wá lọ́wọ́ láti kọ́ bí a ṣe lè borí àwọn ìpèníjà lọ́nà tí ó dára jùlọ. Olúwa ràn wá lọ́wọ́ láti borí ìpèníjà. Jẹ́ ká wo ọ̀rọ̀ àkọ́sọ wa. Àwọn ìpèníjà jẹ́ ohun tí a kò lè sá fún. Wọ́n á wá, wọ́n á sì tún lọ ní ìgbà dé ìgbà. Kristi sọ fún wa pé nínú ayé a ó ní ìpọ́njú. Nínú kíkà wa, àpọ́stélì Pọ́ọ̀lù jẹ́ kí ó yé wa pé òun náà kò ṣe àjẹsára fún ìpèníjà àti àwọn ìṣòro ayé níwèé Kọ́ríńtì kejì tí a kà orí kejìlá ẹsẹ̀ keje yẹn. Bí ó tilẹ̀ jẹ́ pé oríṣiríṣi ìpele ìpèníjà ti ara ni ó wà, bí ìfàsẹ́yìn, ìdààmú, ọrọ̀ ajé àti okòwò, àwọn ìpèníjà ìlera, àìṣòtítọ́ nínú ìgbéyàwó, ìṣòro ibùgbé, àwọn alárékérekè, alábàáṣiṣẹ́pọ̀ níbi iṣẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bíi ti Pọ́ọ̀lù, kò yẹ kí á dààmú, dípò bẹ́ẹ̀ kí á tẹ̀síwájú nípa ìgbàgbọ́. Wọ́n ti jẹ́ ká mọ̀ pé a kò lè ṣàì má ní ìpèníjà gẹ́gẹ́ bí Kristi pẹ̀lú ti sọ
fún wa nínú ọ̀rọ̀ Ọlọ́run bí nínú ayé àwa yóò rí ìpọ́njú, ṣùgbọ́n Ọlọ́run náà ló ń gbà á níyànjú pé nígbà tí a bá fi ìgbàgbọ́ tẹ̀lé láìwo ti ìpèníjà tá a fi ìgbàgbọ́ dúró ní Kristi, oore ọ̀fẹ́ rẹ̀ tó tó fún wa yóò lè ràn wá lọ́wọ́ láti borí àwọn ìpèníjà náà. Mo sì gbàdúrà lórúkọ Jésù àtò fún wa o. Nígbà tí a bá ń wo àwọn ìbéèrè wa, àwọn ìyá wa nínú Olúwa wọ́n máa fún wa ní òye kíkún sí nípa ti ẹ̀kọ́ òní. Ìbéèrè kìíní, wọ́n ní ká tọ́ka sí kí o sì ṣàlàyé àwọn ìpèníjà tí ó wọ́pọ̀ tí àwọn Kìrìsìtẹ́nì ń dojúkọ ní àwùjọ àti orílẹ̀-èdè wa lápapọ̀. Àwọn ìpèníjà tí àwọn Kìrìsìtẹ́nì ń dojúkọ ní àwùjọ àti ní orílẹ̀-èdè wa lápapọ̀. Alákọ̀ọ́kọ́ ń bẹ̀, à ń dojúkọ ìpèníjà àìlówó lọ́wọ́, à ń dojúkọ ìpèníjà àìríṣẹ́ṣe, à ń dojúkọ ìpèníjà àwọn alábàáṣiṣẹ́pọ̀ wa tí wọ́n jẹ́ alárìíkérekè lọ́pọ̀lọpọ̀ gbà, a sì ń dojúkọ ìpèníjà àìróúnjẹjẹ. Ṣé ìyá wa, wọ́n ti ka díẹ̀ fún wa nínú àwọn ìpèníjà tí a lè máa dojúkọ gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì. A tẹ̀lé fi kún lọ́pọ̀ ìgbà míì ìdílé omi bóyá tí a ẹ̀rọ ọmọ àwọn mìíràn tàbí tí a ìlówó wọ́n sọ fún wa, wọ́n jẹ́ ká mọ̀ pé ìpèníjà wà nínú ayé ní tòótọ́, ó sì lè pọ̀ gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì, ṣùgbọ́n Olúwa ràn wá lọ́wọ́ nínú ìpèníjà yìí. Ìyá wa, ẹ ṣé fún òye tẹ́ fi yé wa pé gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì yìí ìpèníjà wà ní tòótọ́. Kí ni ìbéèrè kejì? Ó yẹ kí ó jẹ́ ìhùwàsí wa sí àwọn ìpèníjà ayé. Kí ni ó yẹ kó jẹ́ àwọn ìhùwàsí wa nígbà tí a bá wo Kọ́ríńtì tí a kà lẹ́ẹ̀kan yẹn, orí 12 ẹsẹ̀ 8, wọ́n ní bákan náà Pétérù kínní orí 5 ẹsẹ̀ 7 àti Fílípù orí 9 ẹsẹ̀ 9. Ìyá wa. Àwọn tó yẹ kó jẹ́ ìhùwàsí sí àwọn ìpèníjà yẹn bí Pétérù ti sọ fún wa. Ó sọ fún wa pé tí ìpèníjà bá wà, ká máa gbàdúrà, ká sì máa dúpẹ́. Ká má wo bí ìpèníjà yẹn bó ṣe rí, kí wá wò pé ṣé mi tí mo wà ní ìpèníjà báyìí mi ò ní ṣe. Pétérù sọ fún wa pé ká máa gbàdúrà. Bẹ́ẹ̀ náà ni Fílípì orí 9 yẹn náà. Tí a bá wà nínú ìpèníjà kan, ká má fà sẹ́yìn, a gbọ́dọ̀ máa ké pe Olúwa ní gbogbo ìgbà, ká máa yìn ín ní gbogbo ìgbà. Ó ti dẹ̀ tún sọ fún ká kó àníyàn wa, ká kó lé Ọlọ́run ní gbogbo ìgbà yẹn, ká dẹ̀ múra ká tẹ̀síwájú nínú ìgbàgbọ́ wa. Ẹ ṣé ìyá wa, ẹ rí pé òye kíkún ni wọ́n fi yé wa gẹ́gẹ́ bí Bíbélì ti sọ pé ẹ kó gbogbo àníyàn yín lé Olúwa lọ́wọ́. Pétérù kínní orí 5 ẹsẹ̀ 7, bákan náà Fílípù yẹn orí 9 ẹsẹ̀ 9, ká máa gbàdúrà. Nínú àdúrà àti ìdúpẹ́ ni. Ẹ ṣé ìyá wa. Ohun tó fi yé wa ni pé ká má jẹ́ kí ìpèníjà tí à ń dojúkọ kó mú wa fà sẹ́yìn. Dípò bẹ́ẹ̀ ká máa súnmọ́ Ọlọ́run nínú àdúrà, nínú òye Ọlọ́run, nínú ìyìn, ká lè fi ẹ̀mí ìmoore wọn. Eléyìí ni ó lè jẹ́ kí Olúwa pàápàá kó dá sí. Ẹ ṣé, Olúwa ràn wá lọ́wọ́. Ìbéèrè kẹta, ìyá wa, wọ́n ní báwo ni ó ṣe yẹ kí àwọn ìpèníjà wọ̀nyí ṣe ìgbélékè fún ìgbàgbọ́ wa nínú Ọlọ́run? Báwo ni ó ṣe yẹ kí àwọn ìpèníjà wọ̀nyí ṣe ìgbélékè fún ìgbàgbọ́ wa nínú Ọlọ́run? Wọ́n ní ká wo Róòmù orí 8 ẹsẹ̀ 31, 29 sí 39. Róòmù orí 8, wọ́n ní kí báwo ni àwọn ìpèníjà ṣe yẹ kó jẹ́ ìgbélékè fún ìgbàgbọ́ wa. Róòmù orí 8 yẹn sọ fún wa pé wọ́n béèrè lọ́wọ́ wa bẹ̀ pé ta ló máa yà wá kúrò nínú ìfẹ́ Kristi? Ìpọ́njú ni, wàhálà ni, ìhòhò ni, ìyàn ni, inúnibí ni, idà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nítorí náà ohun tó yẹ kó jẹ́ ìgbélékè wa ni pé kí ìpèníjà tó dé bá wa yẹn kó jẹ́ agbára fún wa láti dúró, ká dúró láì yẹsẹ̀ nínú Kristi. Níṣe lẹ kó yẹ àbájẹ́ kí ìpèníjà máa fún wa ní agbára láti dúró sí i. Torí àti kọ́ pé kò sóko tí ó yà wá ní ìfẹ́ Kristi, àti bẹ́ẹ̀ ti kálẹ̀ kó pé ìbájẹ́ ìpọ́njú àìríjẹni pé bó ṣe kó inú gbogbo wọ̀nyí ju àṣẹ́gun lọ. Ẹ ṣé ìyá wa. So wọ́n ti fi wá pé ká má jẹ́ kí ohunkóhun wa fà sẹ́yìn, pé dípò bẹ́ẹ̀ ṣe ni ká fi ìgbàgbọ́ tẹ̀síwájú pé òun bọ̀ wá dára, òpin á sì dùn. Orúkọ Jésù Olúwa ràn wá lọ́wọ́. Ìbéèrè kẹrin, ìyá wa, wọ́n ní àwọn ẹ̀kọ́ wo ni a lè rí kọ́ nínú orin Dáfídì orí 30 ẹsẹ̀ 5 àti orin Dáfídì orí 149 ẹsẹ̀ 5 àti ìwé Àìsáyà orí 65 ẹsẹ̀ 7 sí ẹsẹ̀ 9 àti Kọ́ríńtì kejì orí 12 ẹsẹ̀ 9. Gẹ́gẹ́ bí àwọn àkọsílẹ̀, wọ́n ní àwọn ẹ̀kọ́ wo gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì la lè rí kọ́ nínú àwọn Ọlọ́run wọ̀nyí? Ní Kọ́ríńtì orí 12 ẹsẹ̀ 9 yẹn, ó ti bá wa sọ̀rọ̀
nípa pé àwọn ẹ̀kọ́ tá lè rí kọ́ pé ká dúró nínú ìgbàgbọ́ wa, ká dúró nínú ìgbàgbọ́ wa, ká dúró ká fẹsẹ̀ múlẹ̀ níbẹ̀ kí ìpèníjà gbogbo tá a bá ní kó má jẹ́ okùnfà láti fà wá sẹ́yìn kúrò nínú ìgbàgbọ́. Ẹ ṣé ìyá. Orin Dáfídì orí ọgbọ̀n sọ fún wa pé bí ẹkún pẹja lẹ́kan ayọ̀ ń bọ̀ lówùúrọ̀. Ká ní ìgbàgbọ́ pé tó bá rí báyìí lénìí ó lé o ṣùgbọ́n ayọ̀ ló sì máa gbẹ̀yìn ẹ̀. Ká má ti torí ẹ̀ ṣe wa wò. Ká ṣe wà wò. Bẹ́ẹ̀ náà ni orin Dáfídì 126:5 yẹn náà sọ fún wa pé àwọn tí ń fi omijé fúrúgbìn lọ wọ́n máa fi ayọ̀ wọ́n máa fi ká. So a gbọ́dọ̀ dúró. Ẹ ti gbọ́ àwọn aráalé àwọn ẹ̀kọ́ tí Ọlọ́run kọ́ wa lónìí pé ìpèníjà lè wà ní tòótọ́ sínú ayé wa gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì. Wọ́n ní àwọn tó fomijé fúrúgbìn yóò fa ayọ̀ ká o. Ìyá wa ti sọ fún wa gẹ́gẹ́ bí wọ́n ti kà pé bí ẹkún pẹ́ dalẹ́ kan ayọ̀ ń bọ̀ lówùúrọ̀. Pé ayọ̀ ń bọ̀ ká má sọ ayọ̀ yẹn nù kí ọjọ́ ayọ̀ tó dé lórúkọ Jésù àwọn ní dààmú. Ìparí gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì a kò lè ṣàì má ní ìpèníjà ayé ṣùgbọ́n ìròyìn ayọ̀ náà ni pé Olúwa wa pẹ̀lú wa nígbà gbogbo nínú ohunkóhun tí a bá ń là kọjá. Nítorí náà ojúṣe wa ni láti ké pè é nígbàkúgbà bí a bá ti dojúkọ ọ̀kan nínú àwọn ìpèníjà wọ̀nyí fún oore ọ̀fẹ́ àti agbára láti borí. Fún ìrònú àwọn àkókò líle kì í pẹ́ ṣùgbọ́n àwọn ẹni tó le ni ó pẹ́. Àwọn àkókò tó le yẹn kì í pẹ́ o ṣùgbọ́n àwọn tó bá dúró tó fi ọkàn dúró tó fọkàn rọ̀ ló máa ń pẹ́. Olúwa ràn wá lọ́wọ́ lórúkọ Jésù gbàdúrà. A ò ní kú ṣáájú ògo, a ò sì ní kú ogun wa tó ṣẹ́ lórúkọ Jésù Olúwa wa. Ẹ jẹ́ kí a jọ ka àkọ́sórí wa fún ti òní. Ó yá orin Dáfídì orí ọgbọ̀n ẹsẹ̀ ìkarùn-ún kí ló rí o? Nítorí pé ní ìṣẹ́jú kan ní ìbínú rẹ̀ pẹ́, ní ojú rere rẹ̀ ní ègbé wà, bí ẹkún pẹ́ dalẹ́ kan ayọ̀ ń bọ̀ lówùúrọ̀. Bí ẹkún pẹ́ dalẹ́ kan ayọ̀ ń bọ̀ lówùúrọ̀. Ìyá wa ní kúrú àbí ẹni ọ̀rọ̀ yìí fún ọ̀rá lé. Fún àwa tí a wà nílé lákòókò yìí, ohun tí wọ́n sọ fún wa lówùúrọ̀ ni ìpèníjà nípa ti ara. Ìpèníjà tó wù ká ní, ẹ jẹ́ ká fi ọkàn wa sọ́dọ̀ Ọlọ́run, ká mọ̀ pé òun ló lè gbà wá nínú ẹ̀. A nílò láti máa sáré tọ̀tún tàbí sáré sósì. A ò dẹ̀ nílò láti padà lẹ́yìn Ọlọ́run nítorí pé ìpèníjà dé bá wa. Tá a bá wo àwọn akọni nínú Bíbélì, oríṣiríṣi ìpèníjà làwọn náà ti rí. Ábúráhámù rí tiẹ̀, Ísákì rí, Jákọ́bù rí, Jósẹ́fù rí, bẹ́ẹ̀ náà ni Jóòbù. Lóríṣiríṣi bẹ́ẹ̀ gbogbo wọn náà ti rí. Ṣùgbọ́n nítorí pé wọn ò yẹsẹ̀, wọ́n dúró, Ọlọ́run mú wọn borí ìpèníjà yẹn. Lórúkọ Jésù Olúwa mú ẹnì kọ̀ọ̀kan wa náà borí o. Àmín. Olúwa ràn wá lọ́wọ́. A borí ìpèníjà. Ẹ jẹ́ gbàdúrà. Ọlọ́run a gbé yín ga fún ọ̀rọ̀ ìyànjú tí ẹ kọ́ wa lónìí ọ̀rọ̀ rẹ pé ká má yẹsẹ̀ lórí ohunkóhun tá a lè máa dojúkọ síbẹ̀ ká dúró pẹ̀lú ìgbàgbọ́. Oore ọ̀fẹ́ tá a fi dúró tí a fi di aṣẹ́gun tá a fi jẹ èrè náà níkẹyìn Olúwa yọ̀ǹda fún wa. Ògo ni fún orúkọ yín o. Orúkọ Jésù Kristi.